Ìfẹ́ àti àkókò apá kẹta ń kanlẹ̀kùn dandandan láti wá tètè wá jẹ́ ní àkọ́kọ́ tí ó rí ìfẹ́ àti àkókò apá kẹta ọ̀hún wò. Ẹ já subscribe sórí channel yìí o. Ẹ já like fídíò tá ń wò lọ́wọ́ yìí ká sì rí dájú pé a sọ òṣèré tí a fẹ́ràn jùlọ nínú ìfẹ́ àti àkókò apá àkọ́kọ́ àti kejì tá a ti wò. Ẹ má jẹ́ á gbàgbé pé ọ̀rọ̀ ìfẹ́ náà ni wọ́n sọ láàrin ìfẹ́ àti àkókò yìí. Wọ́n sì gbìyànjú àti sọ̀rọ̀ ìfẹ́ débi pé ìfẹ́ a máa ṣe ni téèyàn á sì ṣe bí èpéyàn nífẹ̀ẹ́ ojú kódà fún ọdún tó pẹ́ lọ jẹun tìrìnrìn tẹni téèyàn gbé sílé sì lè má mọ̀ pé ìfẹ́ téèyàn ní sóhun gan ìfẹ́ ojú sì ni. Tàwálẹ̀ náà tó nífẹ̀ẹ́ ojú síra wọn láàrin ọkọ àti ìyàwó. Tó bá yẹ pé ẹ̀yin ò tí ì wo ìfẹ́ àti àkókò apá àkọ́kọ́, ẹ já tètè lọ ṣèyí láti wò ó. Apá ẹlẹ́ẹ̀kejì tó tún jáde láìpẹ́ yìí ló tún já mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló sodo táwọn èèyàn gan ò sì mọ̀. Ẹ má jẹ́ á gbàgbé pé àwọn sinimá tí wọ́n ń gbé jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n mọ̀ọ́mọ̀ ń sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan tí ò yé wa ni o, tó sì jẹ́ ta nílò ọgbọ́n àtìmọ̀ nípa rẹ̀. Inú mi dùn bí wọ́n ṣe ń fún wa láwọn sinimá tó yàtọ̀ yìí tí wọ́n mọ̀ fún wa ní sinimá olè nìkan àbí káàkà máa ń fọ́ra wa ń gò lórí. Wọ́n mọ̀ọ́mọ̀ ń sọ̀rọ̀ nípa ìfẹ́ torí pé wọ́n mọ̀ pé ọ̀pọ̀ ìdílé ló nílò láti wo irú àwọn sinimá bẹ́ẹ̀. Ẹ má jẹ́ á gbàgbé pé tẹ́ ẹ bá ti subscribe sórí channel yìí, tẹ́ ẹ ti like fídíò yìí, tẹ́ ẹ sì sòṣèré tẹ́ ẹ fẹ́ràn jùlọ, ẹ tí ì fìfẹ́ hàn sí wa o. Ẹ náà mọ̀ pé bá ti máa ń sọ fún yín táwọn sinimá tuntun bá ń jáde, tẹ́ ẹ sì máa ń ráwọn ọgbọ́n kọ̀ọ̀kan kọ́ ń bẹ̀. Ìdùnnú tiwa náà ní bẹ́ẹ̀ náà ṣe ń wò ó tó sì ń ṣayé yín lóore o. Ẹ wá ṣe tẹ̀ ń tẹ̀lé wa gbogbo ìgbà. Àkókò mọ́ lóore, a ò sì ní jà yín tàn mọ́ bó tilẹ̀ wù kó mọ́. Ẹ má tún wá gbàgbé pé lórí ìkànnì yìí a ó máa sọ àwọn tó pọ̀, a ó sì máa láǹfààní àti mú àwọn ètò ọlọ́kanòjọ̀kan wá fún yín láti máa rí gbádùn tí ó sì máa ṣayé yín lóore àti ṣayé yín láǹfààní. Ẹ ṣé tẹ̀ ń tẹ̀lé wa gbogbo ìgbà. Ẹ má gbàgbé láti subscribe sórí channel yìí. Ẹ má gbàgbé láti like fídíò ìkẹsọ̀ òṣèré tẹ́ fẹ́ràn jùlọ. Ẹ ṣé o, a ó mọ̀ nìyẹn bá.